Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ohun tó wù mí, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ohun tó wù mí, ohun tí mo fẹ́. My desire, my first love, what I have passion for, ohun tí mo fẹ́. My desire, my first love, what I have passion for, yeah, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ọkọ yeah, ohun tó wù mí. Orí ló mọ̀ ṣé àṣelà o. Orí ló mọ̀ orí ló mọ̀ ṣé àṣelà. Orí ló mọ̀ ohun tí mo fẹ́. Orí ló mọ̀ òun ló mọ̀ ṣé àṣelà o. Òun ló mọ̀ ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ kéde báwo ni? Ló ló ṣètò akáwọ̀ sẹ́yìn. I'm only scratching my back. Yes, sir. Okay, let me do that for you. Come on. I should fire me, where is it? I need to swim by. I should fire, sir. KG. Sir. No more pranks. Then give it to me. Give it to me, my friend! I see. So game the joke was in the by 2 play. It's tech to a we komaka. She Oporogba Olom Lati Friday in a book below my mind. Now, kì í ṣe time tí o ní láti máa fi tẹ fóònù rẹ o. Èmi rò pé the best thing for you ni pé o máa gbé ìwé all the time. Ẹ̀gbọ́n ẹ ti di medical doctor. Ṣé fóònù reporter débẹ̀? No. Anyway, èmi ò sọ pé o ní lo fóònù, o máa lo fóònù. Ṣùgbọ́n wàá wọ university báyìí gbà. Kí wá sọ pé owó university lásán wàá wọ level 200 with nice result. Keep quiet. Tó bá wù mí lórí ìgbà náà fún mi ni màá lé ẹ lọ́wọ́ mobile. Màá máa lọ síbi tó ti ń ta fóònù tó bá ta ní 1 million naira. I will buy it for you. But for now, it's a no. Okay? So, minimum best or tó ń kún, àbí? Àwọn méjèèjì tó bí mi sílé ayé ní miss bí ìfọn láyé tó fi jáde. You just try me one more time. Then wà á mọ ẹni tó ń pè ní Ajíbádé Abógunlóko. Baba tó ló fóònù náà ọjọ́ tó yàn wọ́n tó gbà fún lọ èèyàn sí pé wọ́n lè lò fóònù. Ọmọ fẹ́ fóònù. Kí ló dé wọ́n ti lọ sí iṣẹ́ ni?
Actually, I was on my way, but mo gbàgbé nǹkan kan mo fẹ́ sáré mu. I see. Mommy, you go? I don't want her. That's right. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí, tó wù mí, tó wù mí, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí, ohun tí mo fẹ́. Hello? Hello? Káàárọ̀ báwo ni? No problem. When I get to the office. I said when I get to the office. What did you get about that? Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí, iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun. Okay, fine. Oh, really? Good morning, ma. Morning. Iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lò ọmọ. Iṣẹ́ ọmọ bá ń ṣe ìrànlọ́wọ́ òbí ló ń tọrọ òpó òwúyé ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí. Ṣé ilẹ̀ ń jẹ́ mi sí dájára ìdí ẹ̀rọ? Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí. Yes, the door is open. Come in. Ìfẹ́ àkọ́kọ́. Ma, report àti file ẹni kí n gbé wá yẹn lélẹ̀ mọ́. Ohun tó wù mí. Okay, just drop it on the table. Let's do this. 3, 2, 1, go!
Kejì. Sir. Change class in news, my friend. Alright, sir. Mo pa àwọn kàtí tó máa ń wọ̀ ẹ́ lọ́wọ́. Line up left! I'm rolling. No. Hold on. Oh, I see. We've got a CCTV camera here. Let me make use of that. Hey, you! This way. Come here. Come over here. Gbogbo tẹ́ ti pa láti àárọ̀ ya pẹ̀sìkò. Kó bá ta. Gbogbo ẹ̀ pátápátá ni kòkó tí máa check ibẹ̀ tí máa rí owó kọ̀ọ̀kan bẹ̀ máa fi ìbọn fún orí ẹ̀. Now, don't look into my face. So, torí pé ọkọ ọ̀gá títí ẹ jẹ́ custom officer ń sìn. Gbogbo àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n tu owó wọn jọ tí wọ́n lọ rà kan nílùú òyìnbó. Ọkọ ọ̀gá ẹ̀ ń ṣèṣe. Àwa ní kó lọ kó owó tí ó ju owó tí wọ́n fi ra ẹrù lọ. Tábà á rí owó kó sílẹ̀. Wọ́n á transfer gbogbo ọjà wọn, wọ́n á kó fún ọ̀gá títí ẹ tó jẹ́ ìyàwó custom. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá máa tún ta ní ṣọ́ọ̀bù tí yín. Ẹ máa fi owó àbú, ẹ máa fi ṣe àbú lálejò. Isn't that so? Very good, nice one. I try. I tried. Yes, babes. Oh, put it here. Let me see that. Come over here. Come open it. Say for me. Open it. Open this shit. Nice. Nice one. Nice one. Ṣé ìbejì lọ̀gá ni? Wọ́n lè jẹ́ ọ̀gá gan o, àfi bí ìmúmu. Tí ojú bá ń dùn yín méjèèjì, ẹ jẹ́ lọ fọ ojú yín. Ẹ ṣe máa ní pé o lè jọ dókítà. Bẹ́ẹ̀ni ẹ̀ sàn, ṣé lè tó òun Oh, you want that? Ó jọ lóòótọ́. Àfi bí ìmúmu. Ẹ ṣe máa fi handrubber wé dókítà. Ṣé ẹni tó gara ló ṣe lè lè? Ó jọ kí. Wọ́n náà rẹ̀ rúkọ. Ẹ ṣì wo. Look round, look round, look round. They've got nice things. They've got nice things. How is this plan? Isn't this dramatic? Huh? Isn't this dramatic? Let's move it, guys. Irọ́. No. I'm scared. I don't know. Báwo ni wọ́n ṣe láti jọrọ èèyàn báyẹn? Ẹ sọ fún mi. Irú jíjọ wo nìyẹn? Ẹ̀rù tí wọ́n ń bà mí o. Sure, we. Who will control our way? Hello? Kí ni mo gbọ́ tó sọ? Má sọ fún mi pé nǹkan tí mo ń rò lẹ́mi lóró. No, don't ever tell me that. Má jẹ́ kí. My God. No. Irọ́. My God. Ẹ má bà èmi jẹ́, Got a CCTV camera here. Let me make use of that. Hey, you! This way. Come here. Come over here. Gbogbo tẹ́ ti pa láti àárọ̀ ya pẹ̀sìkò. Kó bá ta. Gbogbo ẹ̀ pátápátá ni kòkó tí máa check ibẹ̀ tí máa rí owó kọ̀ọ̀kan bẹ̀ máa fi ìbọn fún orí ẹ̀. Now, don't look into my face. Sure, sir. Any report? We are still investigating, sir. Investigation for how long? For long talk! Sir, information tá gbọ́ ni pé ó máa record
gbogbo operation tó bá lọ ó dẹ̀ máa drop tape síbẹ̀ àbí kó play pẹ̀lú CCTV ní gbogbo ibi tó bá ti rọ́pù sá. You know what? You are stupid. You are insane. O tún sọ nǹkan tí mo mọ̀, nǹkan tí mò ń wò lọ́wọ́lọ́wọ́, o lọ tún repeat fún mi. Ṣé mi ò mọ nǹkan tó sọ? I'm sorry, sir. Shut up, my friend. Shut down your dirty trap. I think you are no longer capable of handling that case. You know what, Sergeant? I'm taking that case off you. So get out. I'm sorry, sir. Get out! What's up? Animal. Ẹranko. Investigate. Ọmọ Akin pẹ̀lú báwo ni? Ṣé wá okay? Mú wa pa ọ̀rẹ́. Báwo lọ́fíìsì? Ọ́fíìsì wa àṣàrẹ̀ à ń ṣiṣẹ́ wa. Mo ti pè é lẹ́ẹ̀kan títí aago yẹn ring. Mo rò pé ò pè kẹ̀mọ́ bóyá o busy ni. Má bínú wo mo busy gan lọ́fíìsì so níṣẹ́ mo ra ya dọ́gbọ́n fi aago yẹn tí mo ra pa. Mi ò fẹ́ distraction lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí. Ìrọ̀lẹ́ àná mi mọ̀ bóyá owó kíní breaking news àwọn lédè kan tí wọ́n ní wọ́n lọ rob supermarket kan báyìí. Wo mo ti wò ó pé tá a bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ débẹ̀ máa sọ létí ẹ̀ ni mo ṣe wo recorded version ẹ̀ tán gan lọ́fíìsì nísìnyí. Ok wọ́n tún replay again. Mo ti wò mo wò. Láti àná tí mo ti wo breaking news yìí I wasn't myself at all. Mi wà òkè rárá. Ó rí gẹ́ẹ̀ kan báyìí tí wọ́n ṣò tán lóun leader gang yẹn. Wọ́n wo rí bí ìjọ ọmọ ẹ̀. Abógun lóko má sọ̀rọ̀ bẹ́ẹ̀ sórí méjì lọ́lọ́ ń dá yàn tó kẹ́ ọmọ tèmi ọmọ mi ni òun ò ní fẹ́ jọ òun kì í ṣe tó kẹ́kẹ́. Gbà mí mi in fact látàná tí mo ti wọ báyìí mo get ara mi rárá tó mi ti rú èrè mi I didn't get myself. Ìwọ̀n kọ́mọ lọ́mọ máa mọ̀ lọ lọ́nà kọ́ máa ní ń lọ embarrass ẹ̀ o understand so n tó ṣe mí nìyẹn. Àjíbádé wait kí wọn náà lè fi mọ̀ pé méjì lọ́lọ́ ń dá yàn ṣé o rántí ijọ́ kan tí mò ń sọ experience mi fún ẹ tí mo ní mo rẹ́ nìkan tó jọ ẹ́ mò ń láti tẹ̀lé ẹni yẹn délé epo tó yàwọ̀ ìgbà tí mo délé epo mo rí pé wọ́kọ́ no come off that yẹn fọkànbalẹ̀ kò sí wàhálà. but gẹ́gẹ́ bóyá sọ yìí mo gbà pé méjì lọ́lọ́ ń dá yàn lóòótọ́. ìṣòrí láìpẹ́ láì jìnnà àwa gan máa crack that stupid Rocky B or what is her name a máa crack ẹ̀ so má worry má fọkàn balẹ̀ he is not okay and he is not okay so gbogbo èrò ọkàn kankan gbogbo yẹn wa get over that kò sí wàhálà. ẹnu iṣẹ́ amárírà lọ́la àbí nírọ̀lẹ́. ọ̀dà yẹn pọ̀ lára máa ríra lọ́la. I'll talk to you later. àríra lọ́la kó take care ẹ̀ ṣùgbọ́n. All right then. Bye.
Wait. Go down. Nice performance, inú mi dùn gan, but we can still do more. Torí ẹ̀ ní pé kẹ́ relax. Lady ẹ̀ máa gbé refreshments wá, ẹ get. So, a máa wá continue rehearsal yẹn, ẹ get. Lady yẹn ti ń dúró díẹ̀. Lady yẹn ti dẹ̀. Ẹ máa lọ bá a lọ bọ̀. Ẹ rà mà. Ẹ má bínú pé mo dá yín dúró. No. Actually, mo confess something pé mo really enjoy performance in Lenny gan. Ẹ ṣé gan, ma. But kí ló tẹ́ jókòó mọ́? Oh, I need to be somewhere, so mo fẹ́ máa tètè lọ. Right. Excuse me. Here, this is 200,000. Mo fẹ́ fún yín pé kẹ́ fi, kẹ́ lò fún in preparations for your next performance. Auntie, ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n sọ fún àwọn guys. No, don't mention it. It's okay. It's okay. You guys shall have fun. Ẹ ṣé gan. All right. Mo appreciate o. No problem. Ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ ni ọ̀fun wà lówó. Àánú fáìlì woman tí mo ní kó bá mi wá látàárọ̀ nǹkan. Ṣé o gbọ́ ni àbẹ́tí ẹ̀ di ni? Wọ́n gọ́gọ́ létí ẹ̀ di orí bó ṣe rí. Ó dá orí yan bí ayan. Ṣé mi ni ìwọ játijàti yìí ló fẹ́ máa bú? Èmi ló fẹ́ máa fi ta eyín bíi toothpick àbí? Ìwọ gan má fi mí rọrùn bíi pákọ̀jẹ̀bù. Èmi ló ń bú. Ẹ dúró náà. Ṣé ẹ̀yin méjì wọn ní hospital lẹ́wà ni? Ẹ má disturb patient lókè náà. A dá fún ẹ o. Ṣé bí mo ní kó bá mi wá fáìlì woman kan látàárọ̀ ni ló bá dẹ̀ mú mi bú bí báyìí. Tó bá ká ẹ lára wá fúnra rẹ̀. Ó tún ti ń gbọ́. Ẹ dúró náà. Ká tẹ gbà pé méjì ń jáde lára yín tẹ́lẹ̀. Fine, bọ́ ibi iṣẹ́ lẹ́wọ̀ yìí náà, ṣé ẹ mọ̀ ni? Alábùkù ara ẹ̀ ò mọ̀. Tara alábùkù wá tó bá jí ọjọ́ kan ni mo fi jù ẹ lọ, á dá kó máa fọwọ́ yẹn wọ̀n mi, torí wọn lè rí ọjọ́ kan yẹn rà lọ́jà. Àánú tó bá tún repeat statement yẹn sí mi, máa jọ ẹ lójú. In fact, máa fọ́ etí ẹ ní tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ń bọ́ lẹ́rù pẹ́ wa náà, sórí yín dàrú ni. Kí ló ṣe yín tẹ̀ ń hó bí ẹyẹ ìgà? Ṣé ẹ̀ mọ́ inú bí tẹ́ wa ni? Right now, ẹ̀yin méjì ẹ̀ bá mi lọ fẹ́sì. Okay? Rubbish. Come
calm down. Sorry, darling. I'm so sorry. Mommy not surprised. Although you know, we can machine ko buy, you will be buy. It's totally wrong. You know what? Hello, tidy up whatever she pata. Over in office. So that's okay. Wait, ma. Hey, you stay there! Stay there! Stay there! Okay? Sir, this girl is far from what we thought she is. She is naive. I thought as much. I need this confirmation from you. Thank you. You can go. Sir. Ow. Ow. Out! Take it easy now. No. Sorry. I'm too many. Mommy, really, Mommy, I feel pains. Who could take out people and call me love bed? Leave my leg! Leave it! Take it easy. I'm just trying to help. Mommy, it's painful. Shewa! Let's go. Tell me, long Joe. Take it easy. You know what? Leave my leg. Leave it. Sorry. It's okay. It's alright. Oh. She's just trying to help. It's okay. Oh, yeah. Shewa, get the door. Just don't touch my leg again, okay? Don't touch my leg. Oh. Hello, madam. How are you, KG? Daddy, Yinko. So fun, Pemambero. Hey, madam. How are you? I call it, sir. She won't wound the people. Not much, sir, but just some slight strains on my leg and hand. My leg. Thank you, sir. Ajibade Abogoloko. Show up. Okay. Yes, and kinde tuji iṣẹ́ mi rán mi. Yeah. Inú mi dùn láti sọ fún yín pé a ti recover mọ́tò ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹrù ẹ̀ intact. That's nice. Ó wà station by. Wow, thank you, sir. Thank you, sir. Gbogbo yín kàn dúpẹ́ lọ́wọ́ mi ni iṣẹ́ wa làwa ń ṣe. Yes, but ibi tó bá yẹ kí èèyàn dúpẹ́ sí yẹn láti dúpẹ́ sí ni. You're right. Lóòótọ́, èmi náà rí pé ṣé ọmọ ìlú ń ṣe. Yeah, what are friends for? Báwo la fẹ́ ṣe sìn? Nǹkan tó kàn kù ni pé ìwọ náà mọṣẹ́ wa. Ẹ ní láti tọ́ bá àwọn ìwé kan ká tó lè release ẹ. Ẹ̀mí àwa ṣe ogbó ẹ̀. You come and do that. Kò sí wàhálà. That is done already. Àlè ní púpọ̀ sọ́nà sìn pẹ̀lú ẹsẹ̀ wíwú yìí báyìí sí. Àwọn tó ju wa lọ́nà dẹ́sẹ̀ rí àfin yẹn. Mo rẹ́ ìjẹ́ ìfọ̀ màmá ẹ̀ bá sẹ́bẹ̀ ló ṣe yóò ṣe ṣàkóso àwọn yẹn sìn. Ó ti ẹ̀ dájú kí o ṣe wá lẹ́nu múmú ìlú lọ ṣẹlẹ̀ sí. Má ṣàkóso wọn. So kí ló ń ṣẹlẹ̀? Máa wá ṣe kí mo lè tẹ̀lé náà sábà wọn ni. No, at your convenience. Bóyá tó bá dìrọ̀ lẹ́tọ́ bá yìí kan bá mi station. Ìyẹn náà mo ní kí n sọ. Ẹ má bínú.
ẹnu iṣẹ́ ni mo wà. Thank you very much. All right then. Thank you, sir. Pẹ̀lú mi o àtàwọn ọmọ. Wá gbọ́. I'm sure you're okay. Did you get? Am I not supposed to be doing that? Lẹ́kan, mo ní kí sọ fẹ́ kí mi lè wà lọ́wọ́. Kí ló dé? Ó dẹ̀ mọ̀ pé à ń prepare fún performance. Ó ní àwọn kan tó fẹ́ lọ ṣe ń lé mi. Okay, how many days ló fẹ́ lò? Láàárín 4-5 days máa dé padà. 4-5 days. Nǹkan tó pè ẹ́ nìyẹn o. O mọ̀ pé tó bá ti bá a ṣe dress and tech, o ò ní perform nìyẹn. Ẹyin tó yẹn náà mo yẹ fẹ́ sáré lọ. Good. Ó dàbọ̀. That's remind me. Ṣùgbọ́n pé all of Sister Tókẹ́. Sister Tókẹ́, same Sister Tókẹ́. Sister Tókẹ́. Ẹ náà. Níbo ló ti gbọ́? Mo gbọ́ lẹ́nu èèyàn kan ni. Ta lẹ nù? Mi mọ ẹni díẹ̀ náà ló kàn ṣàlàyé fún mi ní ṣá. Báwo wá láwọn gbòǹgbò báyìí? Mi mọ. Báwo ṣe lè kọ́ńtà? Èmi ni mo ní kó má wá. Bọ̀kúlé tó ní kó má wá. Ilẹ̀ ti ṣúná, mo tún fẹ́ bọ́dà ẹ̀. Ṣé o máa lò lọ síbi iṣẹ́ lọ́la báyìí? Well, Mom, it depends on the way I feel in the morning. No, I decide bí mo máa lọ, because the máa lọ náà kò ṣe pé mo ní much láti ṣe. I don't really have much to do at work. Excuse me, Mom. Hello, Lekan. Thank you very much. I'm fine. Oh no, don't bother. Má worry. O ní láti wá wò mí. Tí mi bá ti wá wá rí mi, okay? Oshigani, I really do appreciate it. Take care of yourself. Take care of yourself. Bye. What? Mom! What was that? Oh. So you were very shocked when you took me. Sure, Rainy. Oh, Remiko. So is he. Mommy. Okay, is this somebody I know? So. Almost okay. Almost okay. You're no longer a kid, you know. Agbano ló die. Almost okay. Tomode bá tó lọ́kọ man lọ́kọ ni o. Mommy. Yes. In fact, in recent times, Miracle invites anybody who sínú ilé. I mean, a guy. Why are you saying all this? Just because of one call? Am I not making sense to you? Mom, please. Ṣé ètò máa ṣe lásìkò? Oh, please, Mom. When the time is right. It's about time. Okay. All the good guys will be taken now before you know it. Seriously. Ìwọ ọmọ ẹ̀, ó ṣáà máa ń dá mi lọ́rùn. Aṣọ tó máa ń wọ̀, bó ṣe máa ń múra àti bó ṣe máa ń rẹ́rìn. Ó yá, tó fún mi lẹ́rìn yẹn kí n kó jẹ. Ẹ fọ́ni, ṣẹ̀rí, ẹnu òpùrọ́ kò kí ń ṣẹ̀jẹ̀. Bẹ́yìn ọkùnrin tẹ́ ṣe máa ń sọ fáwọn obìnrin nìyẹn tẹ́ bá ti fẹ́ parọ́ fún wọn. Èmi yàtọ̀. Ìgbín tẹnumọ́gi ògùn lọ̀rọ̀ tèmi. Sórí tí n bá ti ń jẹ báyìí, máa tẹnumọ́ ni máa farabalẹ̀ pẹ̀lú ẹ̀. Àgbà tí nǹkan máa ń jẹ yẹn tó bá sọ pé òun kò lẹ́rùn ti dégun. Ẹni máa tó sọnù. Ìyẹn náà dáa. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tẹ́ bá ti fẹ́ bú ọ̀gẹ̀dẹ̀ jẹ báyìí, òun lẹ máa ń sọ̀rọ̀ tútù. Tẹ́ bá ti wá bú ọ̀gẹ̀dẹ̀ jẹ tán, ìgbà yẹn lẹ máa mọ̀ pé ìdí ọ̀bọ ò dáa, ojú ọ̀bọ ò ṣe rí. Àìmí yàtọ̀. Sórí fígọ̀ yìí ó níbi tó wà lọ́kàn mi, ojú ẹ̀ ó níbi tó dúró sí lórí mi. Ṣé wàá rí bó ṣe máa ń rìn pa òun wù mí jù, ó ń dá mi lọ́rùn. Fọ́ọ̀nì ẹ wò tí bá ṣàti báàgì sí iwájú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi bọ́lẹ̀ alẹ́ tó máa rà létà. Ò dá mi báyìí. Ibi báyìí ìgbé kí n tẹ máa gbé ẹ lọ lé lórí ṣùgbọ́n tó bá kúkú tọ́ wò tó bá tọ́ wò ẹran tọ́ka bá fẹnu sọ níta wa ẹnu ọ̀ká báyìí ló máa kú sí. Iyọ̀ náà ni gbogbo ẹ̀. Ọlọ́run ò ní fi tó kòrò sáyé wa. Ó dàbọ̀.
On your knees. On your knees. On your knees. Yes, ma'am. Hey, shush. Don't talk except I ask you to do that. Okay? Did you hear my instructions? I'm going to give you the last instruction now. Don't say anything except I ask you. Don't say anything except I ask you. Roll camera. Action! Oh! Rector or lecturer or what fiesta position. What do you do? Instead of doing your job, almost you about after your courses are more rare, no, you're not a lecturer, right? Now, I want you to confess. Hey! What can you do? Do you want me to blow your head off? I will blow your head. Is that okay? I'm sad. You won't take me alone. Shut up! Ṣẹ́rí tó sọ̀rọ̀ ẹ̀ nínú Toriola, tá bá ti bẹ̀rẹ̀ báyìí méjì péré ni mo ṣe ilé máa ń rùn. So ìyẹn ó wá òkú wa mo ti pass. Kì í tẹ́lẹ̀ ń gẹ̀ yẹn. So ọmọ kan ṣe tó láàárín wọn ni máa ń kú lóko. Mo fẹ́ kọ́. Ẹ̀mẹ́rin péré mi kò ní ẹ̀mẹ́rin ni ó lè ti jáde. Mo fẹ́ kọ́. What about Sandra? So ìyẹn mo ti jáwọ́ lọ́wọ́ ẹ̀ mo bá mo ní báàgì fún àpàdà wa. Wọ́n sọ náà wọ́n lọ gbó náà. Wọ́n ní kò sí ọmọ náà tó bá ti fi ojú ẹ̀ báyìí àti wọ́n ní ojú ẹ̀rù láti àgbà. Ọlọ́run abẹ́ fúlò gbọ́rọ̀. Ọ̀kí tó fúlò ẹ̀ wàá ṣó gbogbo àtàmì ìkàwé. Ṣé wọ́n ló máa ń bọ́ sọ́tún máa ń bọ́ sọ́tún máa ń bọ́ sáàárín. Kò sí bó ṣe lè ṣe now give it to us. Wọ́n ní bó ṣe máa ń sàpà tó máa ń sọ tó máa ń sọ tó yá. Let's go, action! That's right. Give me another side. With Tayo. That's all of who will last. Stop! Sandra, yes. Yeah. You told me about the Omo Calabar. Good. Good. Another star. That's right. Nice. Hey, you talking about why that will stop? Give us another star. We've been told where your child is uncountable. Give it to us. Oh, that's it. I'll kill yourself. I'll blow yourself. I will blow this thing up. You know something? Also, if you walk back this town, all the way if your cows are uncountable. Now, people, isn't this dramatic? Exactly. Give me the phone. Mr. Lozzy, serious gan-an. Ẹ jọ̀ọ́, ṣé pé ẹ jẹ́ pé pẹ̀lú ní bóyá ìsọ̀rọ̀ pẹ̀lú ẹni bísítẹ́ẹ̀dì kankan? Èmi. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí? Rector ni mo jẹ́ ní Polytechnic State. Kí dẹ̀ rìnrìn mi náà kí n kú òlé, kí n lọ school, kí n dẹ̀ tún padà sílé. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wá ń wò mí? Student ọkùnrin, èmi bá wọn ní wàhálà rẹ̀. Ẹ wò wọ́n nífẹ̀ẹ́ mi bébí pẹ̀lú mi àní kí n lọ dálé ìjọsìn lẹ̀ níbi tí mo náà sì dé. Ṣé wàá ràwọn obìnrin yẹn mi ń ta sí wọn? Jẹ́jẹ́ mi báyìí ni mo lọ. Ṣé ẹ dájú anybody mọ̀ ní gbogbo àwọn yẹn? Níbo? Ẹ síbẹ̀ lẹ fi ń sọ báyìí. Ṣé rí mi ò ní opportunity
láti gbójú sókè láti wò wọ́n ta ló tiẹ̀ jogún tó gbóná wojú òru bí wọ́n ṣe rí obìnrin pọ̀ pé ọkùnrin kan ló dúró dúdú ní mẹ́nẹ̀ kẹ̀kẹ́ náà wọ̀ ṣé wá rí yẹn ó wá kéré o wọ́n ṣe ń yí mi lọ tó ń yí mi bọ̀ báyìí láì mú bọ́dá ní mo bẹ̀rù wọ́n tiẹ̀ tó wá ṣé wá rí tẹ bá wá wọ́n mú kámẹ́rà wọn tó fi ń rìkọ́ọ̀dù mi báyìí lórí ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe ṣé wá rí gbogbo nǹkan tí mò ń sọ gbà tán rìkọ́ọ̀dù wọ́n dá dùn rẹ̀ sí ni ṣé ó yẹ yín kò sí nǹkan tí èèyàn ò ní ṣe tí nǹkan tí èèyàn ò ṣe á jẹ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣé wá rí ẹ̀dẹ̀ mo bá yé ṣe yín sẹ̀ ẹ bá wo íńtánẹ́ẹ̀tì wọn á gbóbìnrin mi síbẹ̀ àtẹlẹ ọkọ ọlọ́kọ tó ń láṣepọ̀ nǹkan tó bá lọ gbé gbogbo nǹkan tí mo sọ tó yẹ pé under duress ìbanilórúkọ jẹ́ dé ikú dé. Mr. Lawson ẹ jẹ́ ká tún wò báyìí ṣé kìí ṣe pé bóyá ní grudges pẹ̀lú àwọn student kankan sá. èmi a ní mi ò ní pẹ̀lú yàn ẹ ṣàánú mi ẹ bá mi wò ó kí ni mo lè sọ kẹfì lè mọ̀ pé kí ni ìdùnnú bẹ́ẹ̀ bá wọn tó ní íńtánẹ́ẹ̀tì tó bá náà fẹ́ gbé síbẹ̀ gan ẹni tí wọ́n rìkọ́ọ̀dù mi yẹn ẹ sọ fún wọn pé kì í ṣe mi ẹ̀yìn ní pẹ̀lú yàn ẹ wò á ní mo sọ fún ilẹ̀ pọ̀ pé ibi tí mo náà ìsìdè wọ́n fẹ́ lé ní kí n dálé ìjọsìn ilẹ̀ ní ìmú kókó ń pa ẹ̀. ok Mr. Lawson kò sí problem bá a ṣe wáyé àwọn ọlọ́pàá take everything up better and later tabali ìdíyàn máa get back sí i. kí n máa lọ ẹni máa lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe kò sí nǹkan kan tẹ́ lè ṣe tẹ́ fi lè ráwọn pípọ̀ yẹn báyìí. kò sí problem a máa take a up now bẹ́ẹ̀ tábà wá jẹ́ pé akínídìí máa pè yín á jẹ́ gẹ́gẹ́ wa. ẹ pè mí ẹ ṣe jẹ́ kí n dúró ẹ wò á láti rí ìdíkiri ìsinsin bá ẹ bá wọn. Mr. Lawson ẹ má jẹ́ kó kọ́ bí bàjẹ́. Mr. Lawson kò sí problem bàtẹ́ ti sọ wá no problem tábà ẹ ti nídìí máa pè yín ẹ lè máa lọ. bẹ́ẹ̀ bá tiẹ̀ pè mí ní ìgbà ṣe wáyé lójoojúmọ́. I need an explanation to this. Ṣọ́mọ ẹ ti ń jalè ni. Àǹtí mi, kò yé mi náà. Ó rẹ̀ náà sọ pé tó kẹ́ ni. I beg your pardon. Kò yé wọn náà. Can't you see the semblance? I can. But me go on dey explain him. I don't understand it. I don't, but èmi àti yín mọ̀ pé kò lè jọmọ tó kẹ́. Then, omi ní kò lákìíyèsí. Yeah, Bánkẹ́. Ó lákìíyèsí rárá. Ó ṣe báyìí ni à. Ó gbọ́ táwọn àgbábọ̀ tó sọ pé ó lè ò ní jàgbà kó má ṣe olójú fèrè kó má jẹ́ pé bọ́rọ̀ ṣe rí lọ́jọ́ sí kan náà ṣe sọ fún ẹ. That? Yeah. Mi náà ti rò bẹ́ẹ̀. Mọ́mí, it's not possible. Wọ́n sọ fún mi pé kejì yẹn kù. Did you confirm? Ṣé o fojú ara ẹ rí? Ṣé o rí cups ọmọ tó sọ fún ẹ kúkú? Imagine. Look at yourself. O rí sí fún mi. Because you never did. Hey, Bánkẹ́, wo tí ojú bá ń pọ́n ni tí ìyà bá ń jẹ ni ó yẹ kíyàn mọ nǹkan tó ń torí ẹ̀ jìyà o. My dear, abẹ́tà kó tètè gbé ìgbésẹ̀ ńsìn kó tó di porúkọ ẹ̀ máa bàjẹ́. Ìwà ìbàjẹ́ ó ti di tọrọ fọ́n kálẹ̀ o láwùjọ wa. Push. Try see. Madam, push. Push. Push, Ada. Ada. Madam, push. Push. Yeah. Try more. DSC. Sorry. You can do better, ma. Oh yeah. DSC, ma. Push.
Yeah. Try see. More. Oh, thank you. Congrats. Madam, ẹ jọ̀ọ́ ẹ máa láti cooperate pẹ̀lú mi. Ṣé ti gbọ́ ma? Ó sì kó ẹyọ kan. Bọ́lẹ̀ relax there. Mama, I try. Come on, push that. Madam, ó yẹ push. Ẹ push. Yeah, thank you, ma. Ẹ push, dada. Ada. Ẹ push. Ẹ pẹ̀lẹ́ ma, ẹ pẹ̀lẹ́. Ẹ push. Ẹ try harder. Ẹ push. Madam, ẹ pẹ̀lẹ́. Báwo lára yín? Feel much better. Ẹ ṣé. Mi máa ti rọkàn mi doctor. Wọ́n dẹ̀ ṣe kúrò bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ dáadáa ń bì bọ̀ ẹ̀ sún lọ́wọ́ ń gbà bọ̀ wọ́n náà wọ́n ní pẹ́ padà wá wò yín. Ẹ dẹ̀ ṣọ́ọ̀bù kó sí wọn kan tó ṣe yín. Àwọn ọmọ mi ń kọ́. Wọ́n wà lálàáfíà. Ìgbà wo mo máa rí wọn? Very soon àlàáfíà ló wà kó sí wọn kan tó ṣe wọn. Mo fẹ́ kẹ́ rest dáadáa ní kẹ́ tó lọ wò. Relax. Ẹ má worry. Problem kékeré kankan wà ní dóò mo ti jẹ́ kí ọkọ yín mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ kò sí wàhálà ń bẹ ó dẹ̀ ti ní kò sí problem pé àwọn máa explain fún yín tí àwọn bá ti rí yín torí ẹ̀ lọ sọ pé àwọn ò ní pẹ́ padà wá bára yín. Madam ẹ máa ní láti take heart ni nǹkan tó ṣẹlẹ̀ kò ṣe nǹkan tó really le but àdùsọ̀tún àdùsọ̀sì àlùs kan nínú àwọn ọmọ rẹ̀. Kí lẹ sọ? Madam ẹ má bínú a ní àlùs kan ní inú àwọn ọmọ rẹ̀ ṣe ti bọ̀ ẹ wò ẹ má bàrà jẹ́ take àtẹ̀tìkà Nọ́sọ́lá Túnjí take BP wọn nǹkan tó bá ti read wá bá mi lọ́fíìsì so oògùn tó bá yẹ ká lò fún máa lè fún ẹ láti wá lò fún is that okay? Báwo lè ṣe ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sọ́mọ mi? Láti máa gbẹ́ fọ́lọ́run ni ipòkípò tẹ́dá bá ti bára ẹ̀ nílé ayé kíyàn máa dúpẹ́ ni Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́ wàá dúpẹ́ fọ́lọ́run pé àwọn míì ṣì wà ńlẹ̀ tó ṣe pé bí agbègbè wọn náà ni ọpẹ́ náà la máa máa dún ṣe ti gbọ́ ẹ̀pẹ̀lẹ́ máa ẹ má gbé yẹn sọ́kàn o ṣe ti gbọ́ máa ẹ̀pẹ̀lẹ́ máa ẹ̀sìn máa dúpẹ́ fọ́lọ́run ni o. Madam, Sherry, tẹ́ bá rí lè fẹ́ mọ̀ details about wọn. Ẹ máa ní láti rí MD wa nìyẹn. Mi máa láti rí MD wa. Ngo ni MD wa. Ó sí lára mi sí. Bí ìgbà wo náà máa wá dé ìgbà wo gangan ni mo lè rí wọn. Mi ì lè sọ precisely ìgbà tẹ́ máa rí wọn torí wọ́n travel. Oh God. Oh my God. Sorry. Ẹ máa tó dé. Okay, madam, ẹ ṣe favor kan fún mi. Ṣé lè fún mi ní nọ́mbà wọn? Why not? I can share that for you. Ẹ ṣé. 0. Oh. Okay, sir. Right away.
Dr. Látúnjí. Ó ti pẹ́ díẹ̀ tí Dr. Látúnjí ti kúrò nínú ilé yìí tí kò sì sọ fún ẹnì kankan tí kò kó ẹrù ẹ̀ even èmi tí mo jẹ́ láńlọ́ọ̀dù ẹ̀ kò jẹ́ kí n mọ̀. Nígbà tí mo retí ẹ̀ títí tó fẹ́ẹ̀ tó ọdún kan ni mo tó lọ fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí kí àwọn ọlọ́pàá tó wá bá mi páàkì ẹrù ẹ̀ kó nínú ilé. Ẹ ṣé sá, ẹ má bínú sá. Ẹ jọ̀ọ́ sá, mi mọ̀ tẹ́ bá lè help me. Kẹ́ fún mi ní contact mi mọ́ ẹni tẹ́ mọ̀ wọn rárá. Tí mo tẹ̀ lè lọ bá tó máa lè sọ fún mi pé òkè bí báyìí pàtó. Ẹ jọ̀ọ́ sá. There's just any contact at all. I really appreciate it, sir. Contact? Bẹ́ẹ̀ni, sir. Dr. Látúnjí, mi ò mọ ẹnì kankan mọ́. Fún bí ọdún 5 àbí 6 tó fi gbénu lé yìí, mi ò rí any one of his relatives tó wá sínú ilé yìí rí. Mi mọ bí a ṣe lè rí. Lẹ́yìn ọdún 2 tó ti kúrò tí a ò rí mọ́, ni mo tó gbọ́ information from a reliable source pé Dr. Látúnjí ó ti relocate to America. America ni mo gbọ́ pé wà. Oh my God. Oh my God. Even doctor tó jẹ́ MD hospital ẹ̀ níbi tó gbé ti ṣe last tó júwe bíbá yìí fún yín. Mo jẹ́ kí doctor náà mọ̀ létà wípé mo ti gbúrò Dr. Látúnjí sí America. So MD ni mo pè, àwọn ni wọ́n fún mi ní address tí wọ́n mọ̀ tó gbé last. And I went there. Bá landlord. Landlord ní ọlọ́pàá ni àwọn fi kó ẹrù ẹ̀ tó kù síta gbà táwọn retí síta wọn rí. Why? I don't know. Wọ́n wá ní after a long while làwọn ṣèjọba gbé pò ti relocate lọ sí US. Dear, I'm just fed up. I am fed up. How are you, my dear? Yes, sir. A ti ṣetán, sir. Ẹ ti parí gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni, sir. Okay, yes, sir. You can go. All right, ẹ ṣe nǹkan, sir. Ó dàárọ̀, sir. Sir. Wá. Yes, sir. Jókòó. Inú mi máa ń dùn sí ẹ tí n bá ti rí ẹ. Ẹ ṣe nǹkan, sir. Mo ń ṣàkíyèsí ẹ láti bí ọ̀sẹ̀ 3 sọ́sẹ̀ 2 tó ti ń bá wa ṣiṣẹ́ ń bí. Mo rí pé ó máa ń ṣiṣẹ́ mi takuntakun ni. Ẹ ṣe nǹkan, sir. Òun surprise mi. Mi dẹ̀ ṣe wáyé. Téèyàn bá ń bá mi ṣiṣẹ́ mi dáadáa bí mo ṣe fẹ́. Ó ti di dandan kó jèrè mi o. Ìyẹn mi pé wọn náà máa jèrè mi. Mi wá nífẹ̀ẹ́ kó yíwà padà kó bá lè jèrè mi gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ó ṣe gan. Ẹ ṣé mo dúpẹ́, sir. Ó dàárọ̀, sir. But má ti lọ. Gbà. But, sir, kò tí ì tó time fún mi láti gba sálárì mi, sir. Gbà. Ó fọ́ ni o, ta ló ń bẹ sọ̀rọ̀ sálárì? Mo kọ̀ fún ẹ pé kó fi ṣe weekend ni.
ṣé wo mọ̀ pé ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó ní láti bá gbà jẹun. But sir, at the same time, owó ẹ̀ ó ju salary mi lọ sir. You can go. Thank you, sir. Ẹ ṣé sir. Bí wọ́n ọ̀gá ṣe rí nìyẹn, kò sí iye tí wọ́n lè fún ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí. Wọ́n jọ mí lójú gan-an. Wọ́n jọ mí lójú mi ìrírú ẹ̀ láyé mi jọ tí mo ti ń rìn. Ẹ̀yin lè wòye tán fún mi. Ọdún tí mo ti rìn, ṣé má pàrọ̀ fún yín? Ṣé látọ̀rí mo ti rìn ilé ayé mi tán ti bí mi sílé ayé tí mo fi dàgbà yín tí mo dàgbà dé? Mi tí ìrèyàn bíi tí wọ́n rí. Mi rí. Ẹ mọ̀ pé ẹni tó bá mọ̀ tó fi owó ẹ̀ tó fi báyàn ṣeré, ó lè fi àwọ̀ ẹ̀ báyàn ṣeré. Because owó àti ìyàwó ẹ̀ mọ̀ pé wọ́n wà important ní ayé ẹ̀dá gan. Ó yé mi. Mi believe ẹ̀. Mo tún ọkọ̀ ẹ̀ fún mi mo ní. Yes sir, owó ẹ̀ ò tọ́ sí mi. Ẹ má fún owó ní máa lọ yóò fún ìgbà. Ọ̀gá ò mọ̀ láì dá. Ẹ wá gbọ́, ẹ̀yin ní kí ẹ má kọjá yàrá yín. Ọlọ́run má jẹ́. Ẹ wo, tọ́gà bá ti nífẹ̀ẹ́ yín tán gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó dáńtọ́ tó mọṣẹ́ ẹ̀bí iṣẹ́, wàláhì wọ́n lè fún yín lọ́kọ̀. Lóòótọ́. Wọ́n lè fún yín lé. Ọ̀gá ò mọ̀ láì dá. Ó kéré nù kan tọ́gà lè ṣe, ó kéré gan. Ẹ dúró. Ọ̀gá lè fún mi ní mọ́tò. N ò ṣeré. Àti ilé. Kọ́dé wò mí sùsùsù kọ́kọ́ ni. Gbà ó. Kọ́kọ́rọ́ mọ́tò ni ló máa lò. Wàláhì wọ́n lè fún yín. Kò sí ẹ wo ó kéré nù kan tọ́gà lè ṣe fún. Hello. Look, èmi ti sọ. Àní owó yẹn federal government fẹ́ compensate wa ni. Yeah. Irọ́. The contract is 350 million. A dẹ̀ ti fún leader a ti fóun ní 50 million. Sórí 300 tó kù ìlábẹ̀ fáwa ni. Yes. No, kò sí contract táwa fẹ́ execute lábẹ́ ni. Yes. Àwo ní execute contract kankan. A máa pín owó ni. Kí ló kọ́? Kí ni tá a ṣe? Ẹ ti ẹ̀jẹ̀ ká mọ́ kó tá a ṣe. Níta ẹ bá fẹ́ máa ṣe fún yín wà. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ wò ẹ tún wọ ọmọ ọlọ́mọ. Ẹ jọ̀ọ́ kí lè ṣe wa ẹ ṣàánú wa. Chief, ẹ fẹ́ mọ nǹkan tẹ́ ṣe. Yes. Ẹ máa bọ̀ fẹ́rẹ́ sí. Ẹ bá tún náà lẹ́nu lẹ̀ ẹ́. Ẹ tú mọ ọlọ́mọ ẹ tú. Chief, some minutes ago, ẹ ń béèrè lọ́wọ́ pé kí lẹ ṣe. Béèrè. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Kí ló ń wájú yẹn? Pen and play sheet. Yeah, màá sọ fún yín táyà yín bá ń jà. I need your account detail on that sheet right now. Right now. Account details. Mako wa. Mako dada.
mo ti kọ́. Chief, a single number or worse to miss ni bẹ́ẹ̀. Yeah, of course. Kò ní pity rárá. Come on. Ndeko. Ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ lẹ̀. Ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ náà lẹ́jọ́. Ọmọ ọlọ́mọ ni. Ẹ̀tọ́ ń túlẹ̀. Ọmọ ọlọ́mọ ni ìṣàlẹ̀. Wow, nice one. Nice one. Look at me. Hey! Look at me! Òrìbó lè ní ẹ. Oníjẹkújẹ. I mean, how do you sleep at night? Knowing fully well that millions, billions of people are out there living in abject poverty. Ní nǹkan tó yẹ kí ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn máa fi ṣe ìgbádùn láàrin ìlú. Òun lẹ́yìn ẹ̀yin kan kóra yín síbi kan tẹ́ ń dájẹ́. Mo tiẹ̀ ti realize wípé ó wà lára àwọn tó ń jẹ́ kí iná ṣe ségesège láàrin ìlú. Look here. I'm going to ask you a favor. You have a choice, though. But I would advise you do as I say. Is that okay? Now, we'll transfer 20 million naira. Láti inú account ẹ, sínú account mo máa fún ẹ nísìn. What? Is that okay? 20 million? Shoti Akin. Very much ready. That's good. That's it. Do as I say. Account number to my transfer was in here. You think I'm a kid? Nice one. Nice one. Ah, I like that. Very nice. What is so now? One ni olagidi gan. What any kí n bẹ̀rù ìbọn. But I, Rocky B, would let you know that I am always ahead of my game. Okay? Hello, babes. Hello. Ṣó ti wà pẹ̀lú ọmọ yẹn? Yes. Ó wà pẹ̀lú mi bí. Right. Snap picture kó send it immediately. No problem. Waiting. Right away. Good. 20 million. Àwọn eléré pa. Ǹjẹ́, come. Stay. Yeah, Obi. Smile. Like this. Hi, girl. Cute little girl. That's my daughter. That's right. Romola. And I have every power to give an order right now, Pekokpa, if you don't cooperate. No. Look. Do it now. Now. Correct your name. Oh, okay. BYB. Yeah, click enter. Enter. Good.
Confirm. Nice one. Well done, guys. Now, isn't this dramatic? Isn't this dramatic? This whole thing, isn't it dramatic? XY. XY. Kí ló ṣẹlẹ̀? A point of correction. Adékúnlé. Wọlé. Adékúnlé chief. Ẹgbà. My check. Yeah. Ẹ kó 20 million naira sórí check. Kí ló dé? Wọlé? Kí ló dé? Chief, let me tell you the truth. Bí mo ṣe wá ṣiṣẹ́ nínú ilé yín, arrangement ní gbogbo ẹ̀ pátápátá. What? Ènìyàn rí ní àkáǹtì yín tàgbà lẹ́ẹ̀kan, a fẹ́ lò láti fi gba owó kan wọlé ni. Chief, torí pé ènìyàn rere lẹ jẹ́, ẹ kì í ṣe ìburúkú rárá àti rárá. Nígbàjú 20 million naira tí wọ́n wáyà sákàǹtì yìí lọ. Ó ti yẹ yín. Na for confirmation. Check wọ́n rí fún wọn. Chief, ẹ hàn lọ́kẹ̀. Okay. Inbox. 20 million naira. Chief Adékúnlé. Wọlé kọjọ́ mẹ́ta o. Àwọn ni ẹ máa. Àwọn family ńkọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Chief náà ńkọ́. Àlàáfíà náà wà. Mr. Wọlé. Ma. Ẹ lè rò pé chief ló fún yín ní ṣẹ́ẹ̀kì. Mi ò rò bẹ́ẹ̀ màá mú ṣọ́ọ̀ ni àwọn náà fún mi kí n wá gbà. But owó tẹ fẹ́ gbà yìí tó yẹ pé chief ló fẹ́ gba 20 million yìí fún ara wọn náà máa wá. Wọ́n kàn ní kí n wá this time around náà ni. But tí ẹ bá believe mi kò sí problem ẹ kàn lè mú fóònù kẹ pé wọn ẹ lè confirm lẹ́nu wọn.
Ṣé mi pé ń bínú ṣá? No, mi ò bínú, àbínú kẹ́ ń ṣiṣẹ́ yín ni mà. Mi ò bínú. Ẹ kàn pé wọ́n kẹ́ confirm lẹ́nu. Torí pé ẹ ti gba àwọn gba owó tó tó yìí, torí ẹ̀ ń fẹ́ fi confirm. No, kò sí problem. No, go ahead, ma. Àbí. Roll camera. Roll camera. Roll it, roll it. And action. Chief. Bí mo ṣe ní kẹ́ ṣe sọ ni kẹ́ ṣe sọ o. Otherwise, ẹ máa jẹ̀bi. Ẹ mọ̀ pé mo cooperate. Mo cooperate pẹ̀lú yín. Hello? Chief ẹ káàsán. Manager. Ẹ kọjọ́ mẹ́ta àwọn family kan báwo ni ṣe é? Mr. Owole wà ń bí. Mo kàn ní kí n confirm 20 million naira tẹ́lẹ̀ kí Mr. Owole wá gbà ní. Yeah. Àmì ni mo ràn. So ẹ bá mi kó yẹn fún un. A fẹ́ sáré fi ṣe nǹkan kan side mi. Okay, yín lè ràn wọ́n. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn ọmọ ń kọ́. So kò sí wàhálà. Pé màá rí yín later. Ẹ ṣé sir, thank you sir. Ẹ ṣé. Nice one. Congratulations. Well done. Mr. Owole ẹ má bínú. No, mi ò bínú wa. Iṣẹ́ wa là ń ṣe. Ṣé ti gbọ́? Ó yé mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. No, mi ò bínú, I swear. Mo understand. Ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. All right. Owó yẹn á tẹ̀yìn lọ́wọ́ ní sí. All right. Ẹ ṣé ma. Emmanuel, okay. Yọjú sí mi lọ́fíìsì nísìn. Okay, I'm my expecter. Hello. Wow. Done. Nice one. Nice one. Bólórí ṣe ń hùwà ibi lára ìlú ń ṣe tí ara ìlú á ṣe tí wọ́n mọ́. Bólórí ṣe ń hùwà ibi lára ìlú ń ṣe tí wọ́n hùwà ibi. Àwọn àṣebàjẹ́ máa mọ̀ tóun kógun Is it just dramatic? Àjẹ́ lójú onílé o. You can't believe àní òfẹ́ gbọ́ àlẹ́mí fúnra mi gan celebrate nílé mi ṣe wáyé Ọlọ́run ọba mi expect ẹ o pé wọ́n lè san àmọ́ ọ̀tọ̀ san yẹn 70% in advance pé after bàtàbà tó máa parí iṣẹ́ àmàgbà ìtúkù pé ó dà kó burú ẹ̀kọ́ ògbélé for take off ẹ̀ tẹ́ bá dẹ̀ parí iṣẹ́ kẹwàá ẹ̀ẹ́dẹ́gbọ́ wo call for celebration o òótọ́ ni mo gbọ́dọ̀ já ẹṣin tuntun tí mo gbọ́dọ̀ o ìyá gan-an mo fún fúnra rẹ̀ gan-an ti máa wò pé kí ló ṣẹlẹ̀ báyìí. Dad. Yes, my dear. But why? Why what? Irú àlájá ìjà tí wọlé lé Ọlọ́run. I rebuke this. Ọlọ́run ọlọ́dún èmi ò ní jẹ́. Ọmọ mi ò ní dojú ìjà kọ mí. Yes, sir. Yes, sir. All right, sir. I will just. Jesus. Sir. Jesus. You come, sir. Get out here! Get out! Sir. How much, madam? Mo ti wá láti wá ṣe gbogbo nǹkan tí mo tèmi àti ìjọ discuss. Okay, ma. 1 second. Madam. Yes. This 5 million is for the SOS Motherless Babies Home. Okay? This other one is for the children with autism. And this last 5 million naira is for the 212s we just discussed last week.
tèmi àti ìjọ discuss. Okay. Tí mo ní máa include àwọn náà sínú list. Bẹ́ẹ̀ni. Gbogbo checks yẹn ni mo ti open. Pẹ̀lú orúkọ tó láwọn máa fi gbà. Okay ma. Ìyá kò bá mi deliver on time. Get back sí mi. Màá jíṣẹ́ gbogbo ẹ̀bẹ̀ ṣe fẹ́ ràn mí. Sorry ma. Are you sure you're okay ma? Okay. Thank you very much ma. God bless. Is that a problem? Because we're very sorry. So, man, in that case, I will go there. What's going on? I'm sad. Firstly, jẹ́ kí n béèrè kan lọ́wọ́ ẹ̀. Jọ̀ọ́, ṣé ó dáa kí èèyàn fi irun dúdú ṣiṣẹ́? Kó tún fi funfun díẹ̀ kó tún fi ṣébọn. Kó wá di ìgbà tí ó ṣetán tó fẹ́ tọ́sẹ̀ láti máa jẹun kí ìṣòro wá dé kó máa ro oúnjẹ yẹn jẹ. Àwọn ṣe nǹkan tó dá Ọlọ́run jẹ́ ká irú ẹ̀. Àtibáde, kọmíṣánná pè mí. Ó fún mi ní 7 days láti crack down ọmọ tí ó ń pèrè ní Rocky bíi tó ń dà lóru káàkiri. Pé láàrin 7 days mo gbọ́dọ̀ lè arrest ẹ or else I'm in trouble. Daddy, I'm very sorry about your situation. The truth of the matter is, ẹ̀yin kọ́ lẹ deserve àti wà ní remote tẹ́wà yìí. Daddy mi ló deserve àti wà sad. That's right. It's okay. You know. You see? Láti ìgbà tí mo ti wà ní secondary school, mo ti fall in love with heart. But my father denied me that. Àwòrán ló níjó, ìròmí ló lérè, òṣìbàtà ló lòdò, àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Àwòrán ló níjó, ìròmí ló lérè, òṣìbàtà ló lòdò, àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Àwòrán ló níjó, ìròmí ló lérè, òṣìbàtà ló lòdò. Àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Àwa ló lérè o, ẹ̀yà wá wòrán. Bí bá wọ ìpín bàbá jọ, bí ìrèrè bá wọ àrán bàbá ẹ̀wù, kí àwọn bàbá wọn kó wọ àrán kó fi dá tòkè tilẹ̀, káṣọ wa tán lé aláṣọ. Ẹ wo bí alágẹmọ wa bá bọ́ ságbo, gbogbo aṣọ wọn ló máa wọ̀ kárí torí pọ̀ ọ̀rọ̀ tiwa kòkòrò ṣèdí oge wúkẹ́ ni wá. Bẹ́ẹ̀ ni ṣẹ̀yìn ẹ̀yìn rẹ̀ tó bá di ìgbà ijó lébi òkè ṣẹgbẹ́ ọlọ́jẹ̀ tó kù tèmi mọ́ tó kẹ́ oníbàdíjó bá sì wà láàrin yín o wọ́n á ríran wò wọ́n á káṣọ lọ́wọ́ wò ràn torí gbogbo ojú wọn la máa jó tán gbogbo ara wọn la máa gbàgbà nípa wa gangan báyìí lóníjó. But okay, come to think of it, ṣé dáàdì ò ní ṣe bọ́yìn ṣe the last time yẹn ṣá? Dáàdì. Àbí kí ló ní mo sọ? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ náà. So ó parí pépà láti 1 o'clock. Ó dẹ̀ gbójúgbóyà after 6 or roughly 6:30 now lọ wọlé bàbá mi. Bolo ya sí. I'm sorry, Dad. Wọ́n lọ bí ohun tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ta ti ṣe exam. Wọ́n ṣe stage play ń bẹ̀. So, mo
mo lọ wo performance. State play. Olówó performance wọn àbí? State play yẹn ó important ju èmi lọ. Ó dẹ̀ mọ̀ pé màmá ẹ̀ ò sí nílé, àbúrò ẹ̀ ò sí nílé. Ó fẹ́ kí n wo kitchen fún mi kí n lọ dáná rí. No, Dad, I'm sorry. Mo sọ fún ẹ pé ohun tí òun wí ohun tó ń pè ní tíátà àti kó yẹra fún bẹ́ẹ̀. So ibẹ̀ yẹn ló lọ. That's good. Ìṣiṣẹ́ ti di légbọ̀n sí o. Ẹ̀dá kankan rí sọ sí. It's okay. Ṣé ọmọ kò tí ṣe tiẹ̀ sìn? There's no be a time tí o máa need me. Mi ò ní dẹ́ lóhùn. My desire, my first love, what I have passion for, yeah. Ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́. Ń gbọ́ màmá ẹ sọ fún mi pé wọ́n ní ìwọ fẹ́ change kúrò ní medicine lọ sí theatre art. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni mo sọ fún wọn. Ọ̀rọ̀ tí mo gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé actually mo sọ fún yín tẹ́lẹ̀ sà pé theatre art gangan ni mo fẹ́ láti ṣe. Àmọ́ yín náà lè insist pé medicine yẹn ló dà. But sir, láti gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ lectures it's very boring. In fact, mi ò really understand nǹkan tó ń kọ́ wa dáadáa. So that doesn't make me happy. Mi dẹ̀ fẹ́ disappointing. So mo wá fi pé tí máa ṣe theatre art yẹn máa do better, sir. I don't even mind going back to write jam. You are not okay. Daddy. I said you are not okay at all. Okay? Àgbà màmá ń gba nǹkan lọ́wọ́ yẹn náà. Ó gbójú gbóyà. Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà ni lóòótọ́. O fẹ́ sọ̀rọ̀ di aṣẹ́wó àbí? No, Daddy. Quiet. Sorry, sir. Má jẹ́ kí n gbọ́ ha lẹ́nu ẹni bí tó wà yẹn. Mo máa láti náwó ẹ̀ máa nù ẹ́ apẹ́ akán. Wọ́n á tẹ́ ẹ báyìí máa dún ọmọ àtúntẹ̀. So, o fẹ́ kọ́kùnrin lè máa gbé ẹ, kí tọ̀hún máa gbé ẹ, kán máa jù ẹ́ lẹ̀ káàkiri. You want to be famous, àbí? No, Dad. Àwọn yìí ò ní tẹ́ lọ́rùn mọ́. Wàá lọ ra kíní jọ̀gọ̀jọ̀gọ̀ tó máa fi ń para yẹn, wàá ló fẹ́ pupa sí. Obama sọ pé o fẹ́ rí theatre art, wàá kàn sọ pé mo fẹ́ upgrade aṣẹ́wó tí mo fẹ́ máa ṣe ni. Mama, keep quiet. Dọ́nà theatre art yẹn, wọ́n fi ń yànyàn kan fi sí orí president. Àbí wọ́n fi ń yànyàn kó di governor. Wọ́n kàn ń béèrè ni o. I may be wrong. Try láti sọ fún mi bí a gba nǹkan yẹn ó ṣe ṣe. Wàá wá bá orúkọ tí bàbá àti ìyá tèmi tí ìgbà tó tún gbé mi náà sílẹ̀ tí ò bàjẹ́ rí wàá stay ni. Tó bá ṣe pé ọmọ tó kẹ́ abẹ́fẹ́ àdé tèmi ló wà níwájú mi. I don't think so. Ó dà pé màmá ẹ̀ ti sọ fún ẹ pé kì í ṣe agbógun lóko ló ń bí ẹ fún. Tí ìwọ bá wá tó tẹ́ pé mo wọ pẹ̀lú màmá ẹ ni you can go ahead. Iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lówó ọmọ. Try me o. Òun lówó ọmọ yé. What do I say? You just try me. Iṣẹ́ ọmọ bá ń ṣe ìrànlọ́wọ́ òbí ló ń tọrọ o. Ọmọ tó kẹ́. Listen to me. Just listen to me. Láti gbà yẹn ni dáàdi mi ti
pa nǹkan ìdùnnú mi mọ́ mi lára. Wọ́n pa nǹkan tó jẹ́ tó fún mi ní ayọ̀. Wọ́n pa mọ́ mi lára. Bàbá mi ò jẹ́ kí n ṣe nǹkan tó wù mí. Wọ́n ò jẹ́ kí n ṣe nǹkan tó dùn mọ́ mi nínú. Which is being in the art world. Come on. Being an actor does not change one's integrity. As a matter of fact, actors dàbí òjíṣẹ́ Ọlọ́run ni. Tí ó ń lo ọgbọ́n, ìmọ̀ àti òye tí Ọlọ́run fún wọn àti èyí tí wọ́n kọ́ láti fi tún àwùjọ wa ṣe ní oríṣiríṣi ọ̀nà. Àwọn òbí a máa nígbàgbọ́ wípé àfikún ọmọ jẹ́ doctor, lawyer, engineer, what have you, nìkan ló lè ṣe kó tó lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ. No. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn actors léni tó jẹ́ wípé ṣàṣà ní nǹkan tó máa náwó sí láwùjọ tí ò ní tẹ́ wọn lọ́wọ́. So what are we saying? Fine. I appreciate everything my dad has done for me. Or, better still, everything he wanted me to be in life. Yeah. Doctor, fine. But I am not happy. I am not. I love to be an actor. Yeah, it's okay. I heard all you've said, but you see, ìwà tó máa wọlé lẹ́ẹ̀kan tó bá mi tí mo dorí kodò ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ ó ní wípé kì í ṣe èmi ló yẹ kí n wà nínú ìbànújẹ́ but you're that. So mi ò rí correlation between what causes my sadness and all you've said. Gbogbo àlàyé tí mo ṣe fún yín láti nǹkan tí mo ti wò bí báyìí ó dá lórí wípé kò sí ọjọ́ kan nílé ayé tí mo jí tí mo dẹ̀ ń rántí wípé ohun tó ń wù mí wọ́n jẹ́ kí n ṣe tí inú mi ò kí ń bàjẹ́. Tẹ́ bá gbọ́ Rocky B lọ́tún Rocky B ló ṣe. Èmi tí mo jẹ́ bẹ́ẹ̀ mo wà wájú yìí. Yes. Okay. That's right, sir. Mo mọ̀ disguise ni. Mo dẹ̀ ṣe gbogbo ilé láti máa fi bà bàbá mi nínú jẹ́. Àti láti jẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tí wọ́n jẹ́ kí n ṣe pátá ni mo lè ṣe kódà ju ibi tí wọ́n lérò lọ. Soon I know I'll be arrested. When I'm taken finally, lọ sínú room mi. When you get to my room, open the wardrobe. You will see a 48 Laws of Power textbook. Open it. You will see a DVD. This is me. It's okay. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ohun tó wù mí, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ohun tó wù mí, ohun tí mo fẹ́. My desire, my first love, what I have passion for, ohun tí mo fẹ́. My desire, my first love, what I have passion for, yeah, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́.
ohun tó wù mí tó wù mí tó wù mí ohun tí mo fẹ́. ẹ pẹ̀lẹ́ sà. ó jàre ẹkú ṣẹlú wa. ẹ ra sà. gbogbo ilé nǹkan. àlàáfíà náà wà. madam náà bèrè mi lánàá náà. torí ẹ̀ náà ló jẹ́ kí n wálé ni. ọ̀rẹ́ sà. sà ìgbà tí mò ń ṣe àwọn àkànṣe àdúrà kan ẹ̀mí Ọlọ́run wá fi ìṣípayá kan hàn mí ìyẹn lórí àwọn èso yín most especially àkọ́bí yín Tókẹ́. ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín pé ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe nǹkan níwọ̀n ìgbà tí nǹkan yẹn bá ti wù lọ́kàn ẹ gbọ́dọ̀ dí lọ́wọ́ láti jẹ́ kó má ṣe torí pé nǹkan tó bá ti wù lọ́kàn ó ti wọlé dà ẹ́. àdúrà mi ni wípé àwọn èso wa ọ̀dẹ́rẹ́ dànù. àmín Olódùmarè. Ìṣù ọmọdé máa jiná fún yín jẹ. àmín Ọlọ́run ṣe. nǹkan tẹ́yìn kan máa ṣe gẹ́gẹ́ bí òbí ni wípé kẹ́ ẹ tọ́ sọ́nà Olúwadé máa ràn yín lọ́wọ́. àmín kẹjẹ àmín. kò jù bẹ́ẹ̀ lọ. kò burú. Bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó jíṣẹ́ náà báyìí ni Ọlọ́run ọ̀gá ògo fi rán mi àlàáfíà ni fún mi. mo ti bọ̀. ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí ohun tí mo fẹ́. orí ló mọ̀ ṣé àṣelà orí ló mọ̀ orí ló mọ̀ ṣé àṣelà orí ló mọ̀ ohun tí mo fẹ́. orí ló mọ̀ òun ló mọ̀ ṣé àṣelà òun ló mọ̀ ohun tí mo fẹ́. ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí ohun tí mo fẹ́. iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lówó ọmọ òun lówó ọmọ ohun tí mo fẹ́. iṣẹ́ ọmọ bá ń ṣe ìrànlọ́wọ́ òbí ló ń tọrọ òye ohun tí mo fẹ́. iṣẹ́ ọmọ fẹ́ ṣe ṣóun lówó ọmọ òun lówó ọmọ ohun tí mo fẹ́. Abọ́lájí Ọláòṣèbí kan lórúkọ tèmi àwọn àgbà bọ̀ wọ́n lẹ́bùn wọn máa sọ ní dèèyàn pàtàkì ẹ jẹ́ ká jọ wo ẹ̀bùn tí Ọlọ́run jogún fún omidan Ọmọ́tókẹ́ Abógunlóko ẹ̀yin èèyàn mi ẹ̀ mú bá wa ká lọ. Sísinmi àfàìtó onílà àdìjà ìbà ni ó fàjọ òní ju àárẹ̀ mi dọ̀la ìbà ọpẹ́tẹ́ ọwọ́ ìbà pẹ̀tẹ́sẹ̀ ìbà lọ́wọ́ Olódùmarè ọba tó gbélé ayé ró ọba lánàá ọba lónìí ọba tàlàmọ́kà apániṣèyí tó ṣòro nílé ayé ẹni dúró ẹkú dúró ènìyàn tó wà ní jòkó ẹkú kalẹ̀ gbogbo àbẹ̀rẹ̀ má jòkó ẹkú àgbọ́dìde wa ojú tẹ́ ẹ mú wòran àṣà èyí tẹ́ ẹ mú wòran òní ẹ ò màmá ní fojú ọ̀hún sunkún òkú làgbòrò lọ àmì o orí tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o orí tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o.
tó kẹ́ àmì o àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o àmì àṣẹ àmì o ọmọ tó kẹ́ àmì o. Lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn wò kárùn ó lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn o káìsàn lọ nílẹ̀ yìí o má wẹ̀yìn wò káṣèrí lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn o kó sì ó lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn wò ká ṣe ìrí lọ nílẹ̀ yìí o ká ìsán lọ nílẹ̀ yìí o kíkú ó lọ nílẹ̀ yìí o lọ má wẹ̀yìn wò káìsán lọ nílẹ̀ yìí o àṣèrí lọ nílẹ̀ yìí o káìsán lọ nílẹ̀ yìí o kíkú ó lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn wò àìsàn lọ nílẹ̀ yìí o máa lọ má wẹ̀yìn wò àṣèrí lọ nílẹ̀ yìí o. Ìfẹ́ àkọ́kọ́ ohun tó wù mí.
my first love, what I have passion for. My desire, my first love, what I have passion for, yeah. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, yeah. Ohun tó wù mí, tó wù mí, tó wù mí, ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, yeah. Ohun tó wù mí, ohun tí mo fẹ́. Orí ló mọ̀ ṣé àṣelà. Orí ló mọ̀, orí ló mọ̀, orí ló mọ̀ ṣé àṣelà. Orí ló mọ̀ ohun tí mo fẹ́. Orí ló mọ̀, òun ló mọ̀ ṣé àṣelà. Òun ló mọ̀ ohun tí mo fẹ́. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ àkọ́kọ́, ohun tó wù mí, iṣẹ́ ọmọ fẹ́ ṣe, ṣóun lówó ọmọ, òun lówó ọmọ, ohun tí mo fẹ́. Iṣẹ́ ọmọ bá